àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára ìkànnì 24 tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ níbi táwa ti máa ka ìròyìn gẹ́gẹ́ bí àkọlé ìtàn níbi táwọn òkè ti ń sọ irọ́ di ọ̀rọ̀ kó tó di pa àrọ́rọ̀ sọ torí pẹ̀lú Ìmísí Odùduwà ó ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu wa o gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátá gbogbo yín la kí o gbogbo yín la kí ẹsẹ̀ tí ẹ̀ ń wò wá tẹ̀ ń tẹ́tí gbọ́ wa ní gbogbo ìgbà ojú tẹ̀ fi ń wò wá kò ní ẹ́ fọ́ etí tẹ̀ fi ń gbọ́ wa kò mà ní dohun tẹ́ máa náwó lé lórí orúkọ ọmọ báyìí wà níjànú ọmọ o okùn tẹ́ rí yẹn níjànú ẹ̀sìn Imam Abdulwaheed òun náà mà lórúkọ tẹ̀mí jẹ́ o kí ni kẹta tó mú wá fún yín fún ti àkókò yìí ẹ tún máa bá wa ká lọ lórí ìkànnì Jígí Alára á gbádùn ara wa gan-an. mi ò kí ń ṣe olè o àkóbá òṣèlú ni wọ́n ṣe fún mi o Súrì Ìlúpéjú ló ṣàlàyé ọ̀rọ̀ o Surajudeen Babátúndé Àdìó tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Súrì Ìlúpéjú ti iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ fi ẹ̀sùn ìdígunjalè kàn ọmọ ti jáde sọ̀rọ̀ tó sì sọ tirẹ̀ nípa ẹ̀sùn tí iléeṣẹ́ ọlọ́pàá fi kàn án o Súrì Ìlúpéjú nínú fídíò kan tó ti wà lórí ẹ̀rọ ayélujára ní ọ̀rọ̀ òṣèlú ní nǹkan tó ṣẹlẹ̀ sí òun àti pé wọ́n kà máàmá parọ́ mọ́ òun nítorí gbogbo ẹ̀sùn tí wọ́n fi kan òun náà ni kì í ṣe òótọ́ o nínú fídíò náà ni Súrì ti ń sunkún tó sì ń sọ̀rọ̀ nípa ohun tó mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ náà ẹ ó rántí pé bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn ní iléeṣẹ́ ọlọ́pàá kéde pé afurasí adigunjalè ní Súrì Ìlúpéjú àti pé ọ̀pọ̀ àwọn ìjà olóró bíi ìbọn àtàwọn nǹkan míì ni àwọn bá nínú ilé rẹ̀ o nígbà tí àwọn ṣàbẹ̀wò síbẹ̀ àmọ́ Súrì sọ pé gbogbo nǹkan táwọn ọlọ́pàá sọ pé àwọn bá nínú ilé mi ni kì í ṣe tèmi o pé wọ́n kó àwọn nǹkan náà wá sínú ilé mi ni ó sọ pé ọ̀rọ̀ òṣèlú pọ́nbélé ní ìṣẹ̀lẹ̀ náà tó sì ṣàlàyé bí gbogbo ìṣẹ̀lẹ̀ náà ṣe lọ ó ṣàlàyé pé látọdún 2015 ni àwọn ti tẹ̀lé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé tí àwọn sì tẹ̀lé ṣe ìpolongo ṣùgbọ́n tí kò wọlé ìbò lásìkò náà ó ní àwọn tó tẹ̀lé Mákindé láti polongo ìbò ní ọdún 2019 tó sì wọlé ìbò tó sì jẹ́ pé bẹ́ẹ̀ làwọn tún ṣe lọ́dún 2023 Súrì ó tẹ̀síwájú pé lẹ́yìn tí gómìnà Mákindé wọlé sáà kejì lọ́dún 2023 ló pe ọ̀gá àwọn tó jẹ́ Alhaji Mukaila Lamidi tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Auxiliary pé iṣẹ́ ti yàtọ̀ o pé àwọn tíkẹ́ẹ̀tì wà tí òun fẹ́ fi kún èyí tí àwọn ti ń jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tíkẹ́ẹ̀tì ẹyọ kan ni à ń jẹ́ tẹ́lẹ̀ fún ọkọ̀ kan àmọ́ wọ́n wá kó tíkẹ́ẹ̀tì yìí dé ó ń lọ bíi 15 ọ̀gá ní báwo ni àwọn ṣe fẹ́ tà á fún àwọn èèyàn tí kò ní di ìsọlẹ́nu báyìí kí wọ́n jẹ́ kí àwọn máa ṣe bí àti ṣe ń ṣe é tẹ́lẹ̀ tí ara fi di àwọn èèyàn ó fi kún pé lẹ́yìn tí àwọn kúrò níbi ìpàdé náà ni wọ́n sọ fún ọ̀gá òun pé kó lọ kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ o àti pé kó faramọ́ ohun tí àwọn ní kó ṣe bí bẹ́ẹ̀ kọ́ ohun tójú rẹ̀ bá rí kó faramọ́ o ó ní ọjọ́ tí wọ́n búra wọlé fún Mákindé fún sáà kejì ló kó àwọn ẹ̀ṣọ́ ààbò láti lọ da òtẹ́ẹ̀lì ọ̀gá àwọn rú tí wọ́n sì gba àkóso gáràjì lọ́wọ́ rẹ̀ gbé fún ẹni tó jẹ́ akọ̀wé rẹ̀ tẹ́lẹ̀ ó wòye pé gbogbo àwọn tó ń tẹ̀lé Auxiliary ni wọ́n bá ẹni tuntun náà lọ àmọ́ òun kọ̀ láti fọ ọ̀gá òun sílẹ̀ o tí òun sì dúró ti ọ̀gá òun àti pé látìgbà náà ni òun kò ti bá Mákindé ṣiṣẹ́ mọ́ Súrì ní láti ìgbà tí Oríyọmí ti kéde èròǹgbà rẹ̀ láti díje dupò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ni òun ti dáràn tí wọ́n sì ránṣẹ́ sí òun pé ṣé Oríyọmí ló yẹ kí òun máa tẹ̀lé wọ́n ránṣẹ́ wá pé tí mo bá kọ̀ tí mi ò bá ṣe nǹkan táwọn ní kóhùn ó ṣe láti má tẹ̀lé Oríyọmí Hamzat ohun tí ojú òun bá rí kóhùn faramọ́ o wọ́n ní kóhùn ó kúrò lẹ́yìn Oríyọmí Hamzat mi ò kà á sí nígbà tí wọ́n wá ṣùgbọ́n ní ẹlẹ́ẹ̀kejì òun ni wọ́n pè mí o ìpè ojú mi máa rí màbo tóun ọ̀bá ṣe nǹkan tí wọ́n ní kóhùn ó ṣe mo bẹ̀rẹ̀ sí ní gbọ́ oríṣiríṣi bíi kí wọ́n ní DSS ń wá mi lónìí bíi kí wọ́n ní ọlọ́pàá ń wá mi lọ́la mi ò kà á sí èmi sà ń bá tèmi lọ ó ní ọjọ́ 11 oṣù kẹfà ní ọ̀rọ̀ gba ibò mìíràn yọ ò bí wọ́n ṣe pé òun láti ilé pé àwọn ọlọ́pàá ti wà nínú ilé òun tí wọ́n ń wá gbogbo inú ilé àwọn ọmọ tó ń bá mi sísọ sọ pé nígbà tí wọ́n wá gbogbo inú ilé tí wọn kò rí nǹkan kan wọ́n kó gbogbo àwọn jáde wọ́n ní káwọn ó dojú bolẹ̀ lẹ́yìn bí 30 ìṣẹ́jú wọ́n ní káwọn ó gbójú sókè káwọn wo ohun táwọn bá nínú ilé èmi ò ní nǹkan kan nínú ilé o gbogbo ayé ló mọ̀ pé iṣẹ́ mọ́tò ni mò ń ṣe látilẹ̀
àwọn ọmọ yẹn sọ pé inú ilé àwọn kọ́nẹ ti rí gbogbo eléyìí o, àwọn ò ní nǹkan kan tó jọmọ́ gbogbo tẹ́ ẹ kó kalẹ̀ yìí nínú ilé. wọ́n kó gbogbo àwọn ọmọ yẹn, àwọn ọmọ sẹ́ẹ̀mí 4 àkọ́bí ọmọ wa gan wà lára àwọn tí wọ́n kó lọ nígbà náà o. Súrì tẹ̀síwájú pé wọ́n padà wá sílé òun ní òwúrọ̀ ọjọ́ kejì tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní kó gbogbo nǹkan tí òun ní nínú ilé, gbogbo àwọn mọ́tò tí mò ń fi ń ṣiṣẹ́ wọ́n kó gbogbo rẹ̀ lọ, tó fi mọ́ gbogbo àga ibùsùn. wọn ò ṣe ohunkóhun kù fún mi o, gbogbo ohun tí mo ní pátápátá òun ni wọ́n kó lọ. ó ní ìyàlẹ́nu ló jẹ́ fún òun pé nígbà tó máa fi di ọjọ́ 3 sí 4 ni wọ́n mú ọkọ̀ katakata dé tí wọ́n sì wó ìlú òun balẹ̀. ó fi ẹ̀dùn ọkàn sọ̀rọ̀ pé òun kì í ṣe olè o, gbogbo ohun tí wọ́n ní wọ́n bá nínú ilé mi kì í ṣe tèmi o, pé wọ́n kó gbogbo rẹ̀ wá sínú ilé mi ni, wọ́n fi ṣàkóbá fún mi ni, òṣèlú ni o. ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ dákun ẹ gbà mí o, ẹ ṣàánú mi o, mi ò ṣe nǹkan kan nínú nǹkan tí wọ́n ní mo ṣe o, mi ò dáràn o, mi ò mọ nǹkan kan nípa rẹ̀. Súrì Ìlúpéjú ló ṣàlàyé ọ̀rọ̀. ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa pín ká, ẹ máa fi èròǹgbà ẹ̀ sábàlá àríwísí. ẹ ṣeun bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa. Jígí Alára. bàbá ló gudu èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni, èmi àti ìyàwó mi a ti ń lọ, òun ni wá ṣàlàyé fún yín. ó ti jáde ooo. bàtà bàbá mi ni. bàtà bàbá a retí láti ìjọ ẹ̀. ṣé ti pín ogún bàbá yín? ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kó àní bàtà bàbá mi tó fẹ́ ṣòní Jígí Alára TV. ó ti jáde sórí YouTube ooo. ó ní lọ sọ. ṣé ní pọ́n ṣe ń gbogbo aláyé. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.